Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa ká lọ. Gbogbo tí mo dárúkọ ilẹ̀ ti lọ gbàgbára gbogbo àwọn èèyàn tó wà London yẹn ti ra wọ́n níyè kí wọ́n bá ṣe oṣooju lásán lẹ fi ń bá wọn sọ̀rọ̀ pẹpẹ yín ẹ rí nǹkan mọ́bẹ̀ Prophet Olúalọ pẹpẹ yín ẹ rí. wá wo títí pé tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ni ìyàwó Pastor Olúalọ tàbí tó bá jẹ́ àbúrò mi ni ìyàwó Pastor Olúalọ tàbí tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi dáadáa even kó má súnmọ́ mi nítorí pé ó jẹ́ citizen Nàìjíríà tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá bíi tèmi tó tún lọ jẹ́ ọmọ Èkìtì ṣé mi ní bẹ́ẹ̀rì. nígbà tí wọ́n ṣe wedding tán tí Pastor Olúalọ àti ìyàwó wọn ṣe wedding tán ó ní ilé ọ̀rẹ́ Pastor Olúalọ ní Èkó ìníyàwó tẹ́ ẹ ṣe wedding rẹ̀ ló ń gbé. ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè rèé ṣé kí wọ́n bá pa ìyàwó yẹn ni àbí ẹ̀mí Ọlọ́run ló sọ fún Pastor Olúalọ wípé kí ìyàwó wọn lọ mọ gbé ọ̀dọ̀ rẹ̀ wọn. ẹ jọ̀ọ́ mà ta ni wòlíì tòótọ́? Who is a real prophet? Who is a real pastor? Who is a real evangelist ní Nàìjíríà? Mo fẹ́ bóyá tí n bá mọ̀ kẹ́ ẹ júwe kan fún mi sódà èmi náà lè darapọ̀ mọ́ yín lọ́mọ lọ tó. nǹkan ní àárọ̀ nípa ọ̀rọ̀ Pastor Olúalọ tó bá ṣe pé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ṣé agbára Ọlọ́run náà ló wá fa gbogbo kinní yìí ìyẹn kù díẹ̀ káàtó. ẹ̀gbọ́n ìyàwó Pastor Olúalọ ó sọ ọ̀rọ̀ kan allegedly torí ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. àárọ̀ aláàárọ̀ yìí ni mò ń wo program yẹn lórí péjì ẹnìkan tí mi ò ní lórí ọ̀fẹ́ láti mọ dárúkọ tó sọ wípé nígbà tí wọ́n ṣe wedding tán tí Pastor Olúalọ àti ìyàwó wọn ṣe wedding tán ó ní ilé ọ̀rẹ́ Pastor Olúalọ ní Èkó ìníyàwó tẹ́ ẹ ṣe wedding rẹ̀ ló ń gbé. ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè rèé ṣé kí wọ́n bá pa ìyàwó yẹn ni àbí ẹ̀mí Ọlọ́run ló sọ fún Pastor Olúalọ wípé kí ìyàwó wọn lọ mọ gbé ọ̀dọ̀ rẹ̀ wọn. ẹgbẹ́ ìyàwó Pastor Olúalọ tó sọ̀rọ̀ kan allegedly torí kò sojú mi àmọ́ tá a gbọ́ tó sì lóhùn lẹ́gbẹ́ ìyàwó wọn ó nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Pastor Olúalọ àti ọ̀rẹ́ wọn tí ìyàwó wọn ń gbé lẹ́kọ̀ọ́ tí ìyàwó wọn ń gbọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ọ̀dọ̀ ọ̀hún ló padà gbé tó fi bímọ àkọ́bí tán. nígbà tó tún bímọ àkọ́bí chọ́ọ̀chì táwọn ń lọ ń làwọn ti ṣe némi àkọ́bí ọmọ ìyàwó Pastor Olúalọ ìyàwó wòlíì tó lórúkọ lágbàáyé. ẹ̀ẹ̀kejì kókó pọ́ìntì tẹ́bi tó dìbò bẹ̀ ni wípé wúmà yẹn ó ní àbúrò òun sọ wípé àwọn àti ọkọ àwọn táwọn jọ fẹ́ ra àwọn eréṣu lọ́kà àwọn ọjọ́ sunrun ọjọ́ méjì papọ̀ rí láyé allegedly ni o pé àwọn ọjọ́ sunrun ọjọ́ méjì ọjọ́ mẹ́ta papọ̀ rí sẹ́mi Ọlọ́run ló ní kí Pastor Olúalọ káwọn àtòbìnrin ọmọjọ gbé tàbí kẹ́mọ̀jọ sùn àfi tí wọ́n fẹ́ dóra wọn nìkan tí wọ́n fẹ́ bára wọn sùn ẹ̀mí Ọlọ́run ò ní kí wọ́n mọ̀ dòbò àmọ́ ẹ̀mí Ọlọ́run ní kí wọ́n mọ̀ bòmìnrin gbé allegedly. èmi ò gbàgbọ́ pé ó rí bẹ́ẹ̀ àmọ́ tó bá rí bẹ́ẹ̀ ó lè ò kí ń jolè ẹgbẹ́ rẹ̀ ló lè wòlíì làwa náà ẹ̀mí ọ̀sẹ́mi Ọlọ́run náà ló wá lágbára tó bẹ́ẹ̀ ló fún yín láàyè kẹ́ ẹ bóbìnrin gbélé àbí kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gangan. ọ̀rọ̀ yìí ò tiẹ̀ wá fẹ́ yé nìkan kan mọ́ kí ló wà ní ọ̀rọ̀ yìí kí ni tó wà ń sàlẹ̀ ọ̀rọ̀ yìí gangan. àmọ̀ràn tẹ́mi wọn gba Pastor Olúalọ lórí ọ̀rọ̀ yìí ni wípé báwọn ò bá lè sọ̀rọ̀ kí wọ́n rán representative wọn kó sọ̀rọ̀ kó dìbọ́ǹkì ọ̀rọ̀ tí ẹ̀gbẹ́ ìyàwó wọn sọ yìí bóyá rọ́ ni àbó òótọ́ kó dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí o torí ọ̀rọ̀ yìí kẹnu gan àárọ̀ aláàárọ̀ yìí ni mo gbọ́ ọ̀rọ̀ yìí kódà bí mo ṣe gbọ́ báyìí ọ̀rọ̀ yẹn ó sà da orí mi rú da ọpọlọ mi láàmú ni pé só lè ṣẹlẹ̀ sá àbí ò lè ṣẹlẹ̀ àní gbogbo tá à ń sọ yìí gbogbo tí Rotimi Awikoko ń sọ gbogbo tí ẹ̀gbẹ́ ìyàwó wọn ń sọ gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ èmi ò tí ì gbàgbọ́ sẹ́ mi ò tí ì gbàgbọ́ àfi tí bá rí representative bàbá Olúalọ tí ẹni yẹn jáde tó sọ pé Olúalọ lọ́rọ̀ òun ṣẹ́ kọ́ wá dìbọn kí gbogbo ọ̀rọ̀ yìí ìdí màá tó gbàgbọ́ tàbí kó sọ pé gbogbo tí wọ́n sọ láti ìjọ òótọ́ ni ó lè mí ò tó gbàgbọ́ o. àsìkò rèé ìmọ̀ràn ni mò ń gbà yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Pastor Olúalọ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run nínú ẹ̀yẹ Pastor Olúalọ mo fẹ́ kẹ́ ẹ bá Pastor Olúalọ sọ̀rọ̀ kí wọ́n jáde tàbí kí wọ́n rán èèyàn jáde táwọn ò bá lè jáde kí wọ́n dìbọ́ǹkì gbogbo àwọn ọ̀rọ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ voice note láti gbọ́ tèmi ò sì gbàgbọ́ pé só lè rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ voice note láti gbọ́
tó jẹ́ ohun wọn tí ohun yẹn jọ ohun wọn allegedly ohun yẹn jọ ohun wọn lórí ọ̀rọ̀ olóbìnrin dé torí wípé ọ̀rọ̀ yìí ti fẹ́ máa da orí tèmi lọ́rẹ̀ ṣókùnkùn sí mi inú òkùnkùn ni mo sì wà àmọ́ tí dídákẹ́ bá ti pọ̀ jù nínú òfin tí wọ́n bá parọ́ mọ́ tó bá dákẹ́ that means ìtò ṣe ni nínú òfin ni o tí wọ́n bá ti ń rojọ́ mọ́ tí wọ́n parọ́ mọ́ tó sì dákẹ́ tó sọ̀rọ̀ ìtò ṣe ni o ọ̀rọ̀ yìí ti kọjá silence is the best answer for a fool ó ti kọjá rẹ o ó ti kọjá rẹ bó tiẹ̀ jẹ́ ẹ̀kan ẹ jẹ́ kí representative yín jáde kó sọ̀rọ̀ yìí torí irọ́ tí wọ́n pa mọ́ yìí ti pọ̀ ju o torí mi ò lè sọ wípé òótọ́ ni torí ẹ̀yìn gẹ́gẹ́ ò tí ì jáde sọ̀rọ̀ a sì tí ì rí representative yín kankan tẹ́ ẹ bá ti wá dákẹ́ jù tẹ́ ẹ sọ kankan ó ṣeé ṣe kọjá pé òótọ́ ni wọ́n sọ nípa yín tí ẹ̀ dẹ̀ jáde torí ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ìyàwó yín sọ yìí pọ̀ o ó tóbi gan o ó pọ̀ gan o àárọ̀ yìí ni mo gbọ́ ó pọ̀ o kódà kò tí ì tó wákàtí kan tí ẹni tí mo gbọ́ lórí péjì ẹ̀ tó rìlíìsì ẹ̀ kò tí ì tó wá náà tó rìlíìsì ọ̀rọ̀ yẹn jáde kí wá ló dé ẹbí mọ kìnní chọ́ọ̀chì oníchọ́ọ̀chì lẹ́ ti sọ lórúkọ ẹbí mọ kejì ẹbí kẹta France ni wọ́n ti sọmọ kẹta lórúkọ àbí ṣé nítorí pé ìyàwó yín òbóbìnrin ni bọ́ yóò bẹ̀rẹ̀ ní pásítọ̀ olúwa lọ́ láìkì tó yẹ pé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí ọkùnrin ni kí wá ló dé kí wá ló ṣẹlẹ̀ tí ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin ara chọ́ọ̀chì pásítọ̀ olúwa lọ́ pọ̀ pé ẹ̀yin tí pásítọ̀ olúwa lọ́ bá ṣe ẹ̀yin ọlọ́pọlọ pípé ni ẹ̀yin onílàákàyè ni ẹ̀yin tẹ́mi ọlọ́run gbé inú yín ni pásítọ̀ olúwa lọ́ bá ṣe ẹ bá pásítọ̀ olúwa lọ́ sọ̀rọ̀ tẹ́mi ọlọ́run bá sọ wípé kí wọ́n mọ́ kẹ́ni kankan má gbèjà wọn bíbélì náà ló tó sọ pé ẹ̀mí ọlọ́run tó máa gbọ́ ìdarí ẹ̀mí ọlọ́run máa gbọ́ ìdarí o gbogbo áńgẹ́lì àlùjànnú ọlọ́run fi wá sọba lórí ìwé ni a lè control wọn o a lè control wọn kí wọ́n jáde síta kí wọ́n dìbọn kọ̀rọ̀ yìí tàbí kí wọ́n rán representative wọn síta kí wọ́n dìbọn kọ̀rọ̀ yìí èyí ẹ̀ ṣe pé èmi fi bà wọ́n lórúkọ jẹ́ kí wọ́n kàn ṣàlàyé ara wọn bọ́rọ̀ ṣe rí ìtọ́ ṣẹlẹ̀ látìgbà tí wọ́n ti ṣe wedding nígbà tẹ́ ẹ fẹ́ yàwó ní sulọ́kà tẹ́ lọ tọrọ rẹ̀ tí èsì ìṣe pé wọ́n fọ́ọ̀sì yín kẹ́ ẹ fẹ́ yẹn ní age of 25 years tí kì í ṣe pé wọ́n fọ́ọ̀sì yín definitely ìyàwó yìí kò lè ti pé 40 years now kò tí ì lè pé 40 years tí wọn ò dẹ̀ fọ́ọ̀sì yín fẹ́ kí wọ́n lọ́fà gbà tẹ́ fẹ́ tán tẹ́ ẹ̀ jẹ́ kí ọmọbìnrin yìí gbádùn ilé ọkọ rárá kò gbádùn happy home rárá àṣẹ lóòótọ́ ni wọ́n làwọn Yorùbá máa ń sọ pé ilé ọlá níyọnu ilé ọlá níyọnu ara ìyọnu tí ilé ọlá nírè o ìwọ tó gba gbajúmọ̀ ìwọ tó fẹ́ ẹni táyé mọ̀ ìwọ tó fẹ́ fólówó eléyìí ọkọ̀ lẹ́kọ̀ọ́ ara ilé ọlá tó níyọnu rè tí pásítọ̀ olúwa lọ tìyàwó pásítọ̀ olúwa lọ la rí àwọn kan bẹ tí wọ́n ti sí ọ̀rọ̀ wọn ní sọnù ẹ̀kú àmúmọ́ra tí wọn ò ní lè jáde tí wọ́n ti fi wọ́n sínú bondage ayérayé pé wọn ò gbọ́dọ̀ jáde sọ kankan kí wá lọ wá dé bàbá olúwa lọ ẹran representative yẹn jáde o mo forúkọ ọlọ́run bẹ̀yẹn ètò tí mo ṣe ẹ ṣí àrẹ̀kọ́ dọ́dọ̀ pásítọ̀ olúwa lọ o wọ́n mọ̀ pé àwọn tí yóò bú mi yóò bú mi àwọn tí wọ́n dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ yóò sọ òótọ́ ọ̀rọ̀ èbú yóò tiẹ̀ jẹ́ kankan lójú tèmi náà èpè ò jẹ́ ìtumọ̀ kankan lójú mi bẹ́ẹ̀yàn bú mi ọkọrin ọpẹ́ ni bẹ́ẹ̀yàn ṣe pé ọkọrin ìyẹn ni ìyẹn ò ní ìtumọ̀ kankan sí mi kò ní ìtumọ̀ kankan sáyé mi àmọ́ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni olóòótọ́ lù ó sì ní kàlù mi ò bú pásítọ̀ olúwa lọ mi ò dẹ̀ sọ pé tí wọ́n sọ sí wọn òótọ́ ni àmọ́ kí wọ́n rán representative wọn jáde láti dìbọn kọ̀ọ̀rọ̀ yìí táwọn ọ̀bá ráyè láti sọ ọ̀rọ̀ mo sọ yìí mo dúró náà ọ̀rọ̀ sì bẹ nínú mi tó pọ̀ àmọ́ àwọn Yorùbá sọ wípé ọbẹ̀ kì í mì kún àgbà kì í mì kún àgbà bọ́ọ̀mọ kékeré bá sì gégi nígbó àgbàlagbà ni yóò gbọ́ bí tí gíyẹn máa wó sí ọ̀rọ̀ sì bẹ ní kò mí o àmì ẹ̀sìn jẹ́ gbèmí náà ẹ jẹ́ kí gbèmí ẹ ṣe àpọ́gàmì kọ́dọ́dún wọn pásítọ̀ olúwa lọ kọ́dọ́dún àwọn olólùfẹ́ wọn pátá ẹ ṣe àrẹ̀ mi ò bú wọn kí wọ́n jáde síta kí wọ́n sọ̀rọ̀ ní pásítọ̀ olúwa lọ tẹ́ ẹ bá létí ẹgbọ́n tí ọ̀run sọ fún ìjọ o mo sọ ibo dúró náà o. ọ̀rọ̀ sùnùkùn náà rí ẹ fojú sùnùkùn wo 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 a ó dárúkọ wọn bọ́lọ́ ń fẹ́ ẹ̀yin tẹ́ bá mú ní ẹ lọ parí ẹ̀ ọ̀rọ̀ sùnùkùn ni torí wípé mi ì mọ béèyàn àṣepera ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dẹ̀ ń béèrè ibo ni ìyàwó àtọmọ wà tí ìránṣẹ́ Ọlọ́run náà ò fèsì tó sì tún sọ fáwọn mẹ́mbà ẹ̀ pé ẹni tó bá nífẹ̀ẹ́ òun kó má sọ nǹkan kan nípa ẹ̀ ṣùgbọ́n Bíbélì fi kọ́ wa pé gbogbo ìbéèrè pátá
tí wọ́n bi Jésù léèrè ló dáhùn. Gbogbo ìbéèrè pátá tí wọ́n bi Mósè léèrè ló dáhùn. Gbogbo ìbéèrè tí wọ́n bi Elijah léèrè ló dáhùn. Ó ṣe wá jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run ti Nàìjíríà ni wọn kì í lè dáhùn tó àwọn èèyàn bá ti ń bi wọ́n léèrè béèrè. Prophet Oluwalo, where is Yemisi Obe, your wife and your kids? Where are they? Aside that, gbogbo wa la mọ̀ pé ní Nàìjíríà tá wà lẹ́ni tá gbọ́njú mọ̀ lẹ́ni tá lajú sí lẹ́ni gbogbo àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run pátápátá ní pásítọ̀ o, G.O. prophet o, níyàwó wọn máa ń tẹ̀lé wọn káàkiri. Mo fẹ́ lè sọ pé 80% tí wọ́n la mọ̀ ìyàwó wọn dáadáa. Kódà pásítọ̀ Chris Oya kìlómítà tí wọ́n àti ìyàwó ẹ̀ jà gbàtàn jà á mọ̀, gbàtàn fẹ́ra mọ́ á mọ̀. Prophet Oluwalo, ibo ni ìyàwó yín wà? Tó bá yẹ pé Bíbélì lẹ gbàgbọ́ lẹ ń kọ́ àwọn ọmọ ìjọ yín lóòótọ́, tó yẹ pé Jésù lẹ nígbàgbọ́ nínú ẹ̀ lóòótọ́, lẹ ń sìn lóòótọ́, Ọlọ́run tó dá wa lẹ ń sìn lóòótọ́, Prophet Oluwalo, ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Tó bá jẹ́ wípé ẹ ò ní Ọlọ́run mìíràn, tó yẹ pé ẹ tí lọ tọ́jú bọlé, ẹ tí máa sin Báálì ní kọ̀rọ̀, kẹ́ máa pe Jésù ní gbangba, ẹ produce ìyàwó àtọlọ́run. Èmi mo dí ẹ̀yin Pastor Oluwalo, Prophet Oluwalo, wípé kó tó di ìparí oṣù kẹfà tá fẹ́ mú yìí, tí ẹ bá ní Ọlọ́run mìíràn tẹ́ ń sìn, tó yẹ pé gbogbo èrò tẹ́ kó jọ mẹ́mbà yín òdodo ọ̀rọ̀ ìfẹ́nú Ọlọ́run lẹ fi kó wọn jọ, tí ò ń ṣe pé oògùn lẹ fi kó wọn jọ, ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Tó bá jẹ́ wípé ẹ tí ì lọ sínú gbó kìjikìji láti lọ gbàgbára, ẹ tí ì lọ sínú ọ̀rọ̀ igi láti lọ gbàgbára, ẹ tí ì lọ sínú òkun láti lọ gbàgbára, kẹ́ fi kó àwọn èèyàn jọ, kẹ́ fi lè máa mí òkòwò, tí ò ń ṣe pé nǹkan míì lẹ́ ń ṣe, ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Ṣé pé a fi ṣe àpọ́nlé pẹ̀lú ohun pẹ̀lẹ́. Tó bá jẹ́ wípé Ọlọ́run lẹ́ ń sìn lóòótọ́, gbogbo àwọn tẹ́ ẹ̀dẹ̀ kójọ ẹ fẹ́ lead wọn dé ìjọba ọ̀run ni, ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Ẹ dẹ̀ máa jáde síta, ẹ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n tí ẹ bá ṣe bẹ́ẹ̀, Prophet Oluwalo, èṣù lẹ́ ń sìn. Gbogbo ibi tí mo dárúkọ ẹ̀ lẹ ti lọ gbàgbára. Gbogbo àwọn èèyàn tó wà London yẹn ti ra wọ́n níyè kí wọ́n bá ṣí kò ṣojú lásán lẹ fi ń bá wọn sọ̀rọ̀. Pẹpẹ yín ẹ rí nǹkan mọ́bẹ̀. Prophet Oluwalo, pẹpẹ yín ẹ rí nǹkan mọ́bẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé inú mímọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Ọlọ́run gbèjà yín, Ọlọ́run nífẹ̀ẹ́ yín, gbogbo ibi tí ẹ fẹ́ ti lọ́n ti gbé yín sínú máṣíìnì, wọ́n ti ṣe kinní kan, Ọlọ́run wà pẹ̀lú yín lóòótọ́. Ẹ máa prove àwọn èèyàn wrong. Ẹ máa jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni yín, ẹ máa provide ìyàwó yín àtọmọ yín. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, mo tún sọ, èṣù lẹ́ ń sìn, agbára láti lè lówó, láti lè lókìkí, òun lẹ lọ gbà tẹ́ fi kó àwọn èrò jọ, kò ṣe Ọlọ́run lẹ́ ń sìn. Prophet Oluwalo, where is your wife and your kids? Either you talk or you provide them, you bring them out, you let us see them. You let everybody see them. Àwọn tí wọ́n ń ṣèrànṣẹ́ Ọlọ́run gan, wọ́n ń béèrè ìyàwó wọn lọ́wọ́ wọn. Nígbà tán rí pé àwọn èèyàn ti ń béèrè, wọ́n mú ìyàwó wọn jáde. Prophet Oluwalo, bring out your wife. We need to see your wife. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ó ṣòro ó dá sí. Èmi máa ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ní báyìí. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ni àwọn pásítọ̀, àwọn àfáà ńláńlá tí mo mọ̀ pé àfáà gidi ni wọ́n ní o, kì í tẹ̀yìn fẹ́ kí o. Mo máa especially bàbá wa tọ́rọ̀ wa ṣẹlẹ̀ sí, bàbá wa Pastor Oluwalo tọ́rọ̀ ṣẹlẹ̀ sí yìí. Kódà ìránṣẹ́ Ọlọ́run pàtàkì ni wọ́n níwájú tèmi. Ṣùgbọ́n wá ní kankan tó ń ṣẹlẹ̀ tí mo ti ń rí, ó ti fẹ́ lé ní oṣù kan báyìí, bí ọ̀sẹ̀ 5 sẹ́yìn, tí mo ti ń rí lórí péjì brọ́dà wa kan Awíkókó pé wọ́n ń wá ìyàwó Pastor Oluwalo
kódà mo gbọ́ ní voice note ibi tí ìyá ìyàwó yẹn ti sọ pé tóun ti rí ọmọ òun bá sọ̀rọ̀ báyìí ó ti lé ní ọdún 4. ìyá ìyàwó Pastor Olualo wọ́n ní tí àwọn ti rí ọmọ wọn bá sọ̀rọ̀ mọ́ pé ó ti lé ní ọdún 4. ẹni tó wá jẹ́ bàbá fún ìyàwó yẹn ṣe mọ̀ pé tá bá lọ ṣe wedding wọ́n máa fàyàwó lé ọkọ lọ́wọ́. Bàbá tó fa ìyàwó yẹn lé Pastor Olualo lọ́wọ́ ó ní láti ọdún 12 tí àwọn ti fa ìyàwó lé Pastor Olualo lọ́wọ́ pé Pastor Olualo ò tí yà nínú ilé àwọn pé orí social media làwọn ti ń rí orí inú voice note ló wà o tẹ́ bá ní mẹ́rin wọ́n wà o pé orí social media làwọn ti ń rí Pastor Olualo pé látìgbà tó ti mú ìyàwó kúrò nílé àwọn kò tí ì padà dọ́dọ̀ àwọn. ìyá ìyàwó dẹ̀ ń wá ọmọ ẹ̀ wọ́n ní for the past 4 years àwọn ò fojú rí ọmọ àwọn bẹ́ẹ̀ ni àwọn ò dẹ̀ rí kọ́ọ̀lù ẹ̀ kó pe àwọn láì kì í ṣe pé ọmọ wọn kú. mo wá wò títí pé tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ni ìyàwó Pastor Olualo tàbí tó bá jẹ́ àbúrò mi ni ìyàwó Pastor Olualo tàbí tó bá jẹ́ ọ̀rẹ́ mi tó súnmọ́ mi dáadáa even kó má súnmọ́ mi nítorí pé ó jẹ́ citizen Nàìjíríà tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá bíi tèmi tó tún lọ jẹ́ ọmọ Èkìtì ṣé mi ní bẹ̀rẹ̀ ẹ̀ ni torí ó ti lé ní 5 weeks tí Awíkoko ti ń jẹ ọ̀rọ̀ yìí lẹ́nu síbẹ̀síbẹ̀ Pastor Olualo provide ìyàwó wọn jẹ́ ká rí kódà àwọn èèyàn kan go mọ̀ pé Pastor Olualo marry ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí àwọn fámílì ìyàwó pé Awíkoko tó ń ṣàlàyé fún pé kó jọ kó gbà wọ́n ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Pastor Olualo pé wọ́n níyàwó ìyàwó iná wa ti ń wá for the past 5 weeks láti ń béèrè wọn bọ̀ látọ̀dọ̀ àwọn fámílì ìyàwó gangan wọ́n ní bíi 4 years làwọn ti gbúrò ọmọ àwọn gbẹ̀yìn àti kọ́lu o àti pé mo wá kí ẹ nílé ìyá mi o kò sí kankan nítorí èlèmi náà ṣe wò pé tó bá jẹ́ mi ni kíní ìṣẹ̀lẹ̀ sí ń kọ́ wọ́n á rẹ́ni dìde fún mi tó bá jẹ́ pọ́tà mi ló ṣẹlẹ̀ sí kó má rí mi wọ́n á rẹ́yìn dìde sí mi wọ́n dẹ̀ ní obìnrin lọ̀rẹ́ obìnrin òun ló fà tèmi náà fi jáde sa ẹjọ́ dádì wa ẹ má bínú dádì wa àtọrí yín sí orí ìkúnlẹ̀ ni mo wà yìí níbo níyàwó yín wà ẹ bá wa provide ẹ kò ṣe live video kákan rí pé ó wà òkè tẹ́ bá ti ṣe live video kẹra tíkẹ́ẹ̀tì fún wọn tó bá jẹ́ pé wọ́n sí ní Nàìjíríà kó yọjú sí mọ́mì wọn ẹ wo orí ìkúnlẹ̀ ni mo wà yìí mi ìparọ́ fún yín ẹ wo orí ìkúnlẹ̀ ni mo wà yìí kó yọjú sí mọ́mì wọn torí mo wò pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́bíyàwó yẹn tó jẹ́ ọmọ yín obìnrin ni ẹ nígbà kọ́kọ́ ẹ ṣe bó ṣe wù o ẹ ti gbà pé property yín níyàwó yín kan tó bá wù yín lẹ fi ṣe ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ọmọ èèyàn kan ni tó bá wá jẹ́ pé ọmọ yín obìnrin ni kọ́kọ́ ẹ wá lọ gbé pamọ́ for 4 years kó má rí yín bá sọ̀rọ̀ kó má dẹ̀ rí mọ́mí ẹ̀ náà bá sọ̀rọ̀ kí lẹ fẹ́ máa rò báwo ló ṣe fẹ́ rí lára yín sà ẹ jọ̀ọ́ anointing yín ò ní gbẹ anointing náà ni mo dẹ̀ fi ń bẹ̀ yín ibi tíyàwó yín bá wà ẹ jẹ́ ká rí ẹ jẹ́ kó yọjú sáwọn òbí ẹ̀ ẹ má jẹ́ kí mọ́mí ẹ̀ ronú kú nítorí kí lèèyàn ṣe ń bímọ ṣebí torí kéèyàn lè jẹun ọmọ ni kéèyàn tọ́jú kéèyàn ṣiṣẹ́ tọ́jú ọmọ yìí ò kì í ṣe illiterate ó lọ school o mọ́mí wọn sọ pé ó lọ University of Ado o kò dẹ̀ ń ṣẹ̀yìn lẹ bá wọn sanwó school ẹ̀ nígbà yẹn sà ẹ má bínú o ẹ̀yin kọ́ lẹ bá wọn sanwó school ẹ̀ nígbà yẹn mọ́mí ẹ̀ náà ló mọ bó ṣe sanwó school ọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ fi ṣe tán ìgbà tọ́mọ yẹn wá ṣoríire tó wá hun ẹ̀yìn láti fi ṣáyà ẹ wá fi ṣáyà tán ẹ̀ dẹ̀ jẹ́ kó yọjú sáwọn òbí ẹ̀ mọ́ kó dá sa o ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ níyín ẹ máa ń treat irú issue báyìí láàrin ọkọ àtìyàwó láàrin ẹbí sẹ́bí ẹ jọ̀ọ́ sà mi fẹ́ kí fídíò yìí gùn jù
ẹ bá wa provide ìyàwó yẹn jó yọjú sáwọn òbí ẹ má jẹ́ kí mọ́mí ẹ kúkú òjijì torí tí rònú bá ti pọ̀jù àgbàlagbà lè give up àní kúkú òjijì ọmọ wa ò dẹ̀ ní sọnù ẹ bá mi share fídíò yìí mi yàdán yín ní ẹ lọ sórí YouTube channel mi ẹ bá mi subscribe síbẹ̀ ẹ ṣé ó dàbọ̀. Mo kí gbogbo èèyàn ọmọ Ọlọ́run tẹ́ ní àǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní ìṣẹ́jú yìí. Gbogbo ẹni tó bá ní àǹfààní láti ṣe alábàápàdé fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ ṣe mí ní fífọ̀ kan ẹ bá mi táàgì àwọn blọ́gà yín ẹ bá mi táàgì blọ́gà tẹ́ bá mọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ bá wá ní àǹfààní láti gbọ́ ẹ bá mi pín ẹ bá mi share rẹ̀ ní ìṣẹ́jú kan. Ìbéèrè kan ni wọ́n ní kí n béèrè ẹnìkan ní kí ni question náà ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà ta ni wòlíì tòótọ́? Who is a real prophet? Who is a real pastor? Who is a real evangelist ní Nàìjíríà? Mo fẹ́ bóyá tí n bá mọ̀ kẹ́ ẹ júwe kan fún mi so that èmi náà lè darapọ̀ mọ́ ìlọ́mọ lọ chọ́ọ̀chì rẹ̀ because the way bí gbogbo ẹ̀yin commentator àti ẹ̀yin kọ̀ọ̀kan lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ àti àwọn nǹkan tẹ́ ń jẹ́ ó di mímọ̀ fún wa ẹ portrait Nàìjíríà bí ẹni pé ó ní wòlíì Ọlọ́run ẹ portrait Nàìjíríà bí ẹni pé ó ní ìránṣẹ́ Ọlọ́run Adébóyè ẹni fake ni Oyèdépò Bishop Oyèdépò ẹni fake ni Olúkọ̀yà ẹni fake ni Paul Enenche ẹni fake ni Suleiman ẹni fake ni David Biyome fake ni gbogbo àwọn bàbá yẹn fake ni wọ́n Abíára fake ni Ẹ̀páfúrà Ọdẹ́kúnlé fake ni àti gbọ́ àti rí pé gbogbo àwọn pásítọ̀ wa ní Nàìjíríà fake ni wá ẹ fún mi ní àwọn ìtọ́jẹ́ authentic tí è ṣe fake ẹ kàn júwe bọ́ ọ bá mọ̀ wọ́n bóyá lè mọ̀ tẹ̀lé wọn ẹni Chris Oyakilome fake ni èwo ní ìtótó èwo lọ́dà ẹ kàn show mi ẹ̀yin blogger ẹ fi hàn mí àwọn ìtọ́jẹ́ wípé they are authentic and they are reality àwọn tí wọ́n jẹ́ real prophets real pastors ìyẹn nìkan kọ́ tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ comment tínú yóò mọ́ dùn nígbà tí wọ́n bá ń bú àwọn ìránṣẹ́ Ọlọ́run yín nígbà tí wọ́n bá ń sọ fún ọ pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin Christian wá fẹ́ bá sọ̀rọ̀ ìwọ kan náà ó tún mọ́ bá wọn mọ́wọ́ ó tún mọ́ bá wọn kọ́ sóòrò pa ṣìṣe ńlá gbáà nìyẹn nígbà tí àwọn abanijẹ́ bá ń kọ nǹkan tí ò nítumọ̀ tí wọn náà tún papọ̀ pẹ̀lú àwọn kìíní ìtẹ́ǹbá wọn jẹ ko ọ̀rọ̀ mi padà lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin blogger àti ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ní fake ni wọn abẹ́ gbogbo yín ṣe ń jáde fún gbogbo àwọn pásítọ̀ yìí tó ń sọ pé fake lélẹ̀ fake ń tọ̀hún tó ní gbogbo wọn kò sẹ́ni tó dánú wọn tó sì jẹ́ pé wọ́n ló dáa bàbá tiẹ̀ ló dáa táàsì mọ́ bí tí bàbá rẹ̀ ṣe láyé àmúkọ rẹ̀ question tí mo wá fẹ́ bí tàbí tí mo fẹ́ kẹ́ gbé yẹ̀wò látijọ́ tó ti ń sọ bẹ́ẹ̀ ó ti yẹ kí ṣọ́ọ̀ṣì ọ̀tán Nàìjíríà ó ti yẹ ká mọ̀ rẹ̀ nìkan kan tí ó lọ nú chọ́ọ̀chì mọ́ ó yẹ kẹ́nìkan kan mọ̀ tiẹ̀ mọ́ sọ pé àwọn tó ń sin Ọlọ́run by this time mọ́ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń sẹnu ṣé ń sọ nǹkan fún ọ ìfẹ́nu jìyà ni ìfẹ́nu ṣòfò ni Bíbélì ní orí òkúta ni mo gbé ìjọ mi lé gbọ̀ngàn ọ̀run àpáàdì kò lè borí ẹ̀ ẹ sa blọ́gà tẹnu ẹ̀ mú even tó tún lóògùn tí máa ń gbé nǹkan kọrùn ẹ pé blọ́gà tó jẹ́ jánítọ̀ ẹlẹ́nu wọ́nranwọ̀nran onírun wérewère ẹ pè wọ́n jáde ẹ sọ fún wọn pé wòlíì tí ń sọ̀rọ̀ yìí mo sọ wípé 1 million rú wọn kò lè káńsù ìjọ ní Nàìjíríà a ti gbé ìjọ ìkalẹ̀ gbọ̀ngàn ọ̀run àpáàdì ẹjọ́ yín ìsọkúsọ yín kò lè dá dúró kò lè níjọ ọmọ dàgbà ìwọ àtàrà alẹ́ rẹ tẹ́jọ́ ń ṣẹ̀sìnlẹ̀ lọ ṣọ́ọ̀ṣì àìmọye àwọn tí ń sin Ọlọ́run up till now kò sí iye ọ̀rọ̀ tó lè sọ because Ọlọ́run tí ń bẹ lọ́run ọmọ áńgẹ́lì wa kò sọ áńgẹ́lì kalẹ̀ láti fi wọ́n ṣiṣẹ́ rẹ̀ èèyàn ní ń lò àmọ́ a sì tún fi gbogbo ẹnu sọ náà
Ọlọ́run ó lè lo áńgẹ́lì ṣùgbọ́n kò lò wọ́n, èèyàn ni, èèyàn ó sì máa ṣe bí èèyàn. So tó bá ń retí ẹnìkan tó pé láyé Peter kò pé, tó bá ń retí ẹnìkan tó pé láyé Jòhánù kò pé, ó sọ àìpé tiwọn di pípé nínú pípé tiẹ̀ ni. So níjọ́ ẹ ti ń sọ̀sọ́kúsọ, níjọ́ ẹ ti ń dìtẹ̀ ìjọ, ṣé ìjọ ti wá wálẹ̀? Ọ̀tẹ̀ á rí yín mọ́lẹ̀, ọ̀tẹ̀ á tẹ yín mọ́lẹ̀, gbogbo ẹ̀yin aṣebi onísọkúsọ, ọ̀tẹ̀ á tẹ yín mọ́lẹ̀. Ẹ̀yẹ ń lọ wáṣẹ́ gidi ṣe, kó o fèsì láìpẹ́ ẹ̀kọ́ ọmọ ṣe tiẹ̀. Mo rẹ́yìn bàbá kan náà tẹ́ pera yín Kristẹ́, ẹ̀ ń jáde fún Kristẹ́ ẹgbẹ́ yín, ọmọ àlè èèyàn ní mo fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀. Ẹ̀yin náà mọ̀ kọ́, kò sí kékeré yàn kan Nàìjíríà, kò sí kìnnìkan. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń sẹnu wọn ràn wọ́n ránṣẹ́, ó dẹ̀ mélòó tó gbàdúrà fún wọn. A ti notice ẹ̀ pé ẹ̀yin ọmọ Nàìjíríà kò sí tí máa dùn lọ́dọ̀ yín, ẹ máa fẹnu pa àwọn èèyàn tiyín ni, ẹ máa fẹnu bà àwọn lídà yín jẹ́ ni, ẹ máa fẹnu bà yé àwọn pásítọ̀ yín jẹ́ ni, ẹ máa fẹnu bà gbogbo ẹni tó bá ti dá, ìrẹ́ tó dá Nàìjíríà. Àwọn olóṣèlú kò dá, àwọn pásítọ̀ wọn ò dá, àwọn báńkà wọn ò dá, gbogbo nǹkan ni ò dá lọ́dọ̀ tiẹ̀. Ó jẹ́ pé rẹ ajẹ́páyé rẹ ni ò dá, à ń kó tó mọ̀ kó tó yẹ̀ wò nǹkan ti bàjẹ́ mọ́ ọ lára. So gbogbo ẹni tí ní àǹfààní àti gbọ́ mi, ẹ jọ̀ọ́ bá mi pín kinní yìí fún gbogbo àwọn oníblọ́gà kó wá wo nǹkan o. Ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ blogging ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹnu wátawàta láti 2000 and ẹ jẹ́ sọ pé láti 2000 ya 2000 làwọn nǹkan ti máa ń jáde. Wọ́n ti ń jáde fáwọn bàbá Oyèdépò, wọ́n ti ń jáde fáwọn bàbá Adébóyè, wọ́n ti máa ń jáde fún wa. Irú àwa yìí nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jáde fún wa lọ́jọ́ díẹ̀. Àwọn tí wọ́n jáde fún wọn ọ̀pọ̀ wọn ti parẹ́ bí iṣó, gbogbo jáde tí wọ́n jáde fún wọn sọ wá dá ṣọ́ọ̀ṣì wọn dúró sí òjì ó gbilẹ̀ sí kàkà kéwé àgbọn wọn dẹ̀ ń le koko sí ni. Ìtẹ́mi ìbárọ̀ ni pé if you can't beat them better join us. Ìtọ́ dáa jù nìyẹn kí wọn náà pinnu kọ́ bóyá ẹ sọ̀rọ̀. And ẹ wá gbọ́ ìkìlọ̀ sẹ́yìn gbogbo ẹ̀yin kẹ́hìn fàyè àwọn pásítọ̀ tẹ́ fi ń ṣe content tọ́jẹ́ pé ntọ́ ọmọ ṣe ojú pé kó o má yé pásítọ̀ kọ́ mọ́ fi ṣe content. Sórí ó ní ìwà abanijẹ́, ó ní ọjọ́ tó o bá dẹ́kun àti banijẹ́ wọ́n á bọ̀ jẹ́. In tó dùn mí ni pé òòrọ̀ la ọmọ tí ó padà jẹ́ àtúbọ̀tán rẹ̀ àti tàwọn ọmọ ọwá ńlanu. Kí ló dé tó o fẹ́ dí ọ̀nà ọ̀la? Mọ̀mọ́ mo tó ẹ̀yin obìnrin kan tẹ̀ ń bá wọn ṣe. Sóò lọ́mọ ni. Tá a bá tiẹ̀ sọ pé àwọn tí wọ́n ga àwọn blọ́gà kan wọn ò ní rònú. Ṣé wò lè pe rẹ̀ sípàdé? Ṣé bí wọ́n ládìí ọlọ́mọ ìjà? O ti bímọ kalẹ̀. Sọ ọmọ táwọn ọmọ rẹ̀ ó padà ṣe lọ́la. Múra sí i. Ó sun ẹkún débi pé wọn gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Àwa kì í báyàn jẹ́ àìsí ìbúyàn. Báwo la ṣe mọ àwọn tí ò nítumọ̀? Èpè ẹnu wọn, ọ̀rọ̀ àlùfàǹsẹ́ ẹnu wọn, ìsọkúsọ ẹnu wọn, òun ló kúnnú ayé wọn. Òun kígbe wọ́n ń gbowó ni ó, wọ́n ń ṣe kinní kan. Ó dẹ̀ mélòó tó ọ̀dáwó bẹ̀. Èló lowó rẹ̀ tó sọnù sà. Bó o ṣe ń kígbe tó ń sunkún kí. Ta ló gbowó lọ́ọ̀ rẹ̀? Èèyàn mélòó ló wá fẹjọ́ sùn ọ́? And that's why òní ibi òní ọmọ jáde fún mi ẹ ń bá jẹ tẹ̀tẹ̀ lára òfu níjọ́ ẹ ti ń jáde ó dẹ̀ mi lò tẹ́rí tí mo bá yín sọ nǹkan ajá nìyí bẹ́ẹ̀ ṣe mọ́ gbónú gbígbó ní sì mọ́ pajá kíkàn ní mọ́ pàgbò gbogbo ẹ̀yin lẹ́nu ránran ẹ mọ́ jáde ẹ mọ́ gbẹ́nu gẹ́gẹ́ ẹ mọ́ fẹnu káàkiri kò lè dùn wá fún yín bí ìran yín ṣe mọ́ rí nìyẹn ìran yín ti wà tipẹ́ ìran Sanbalati àti Tòbáyà pẹ̀lú gbogbo bí wọ́n ṣe bú Nehemiah tí ń kọ́lé tí ń kó ẹnu bodè kí ló wá padà jáde lẹ́yìn ẹ̀ sí nǹkan wá bàjẹ́ máa sọ̀rọ̀ máa jáde fún pásítọ̀ kó ní mínísírì ti ẹ̀yìn ẹ̀ pé mo fẹ́ máa fọ́ mo fẹ́ máa báyé àwọn pásítọ̀ jẹ́ mo fẹ́ máa já ayé wọn orí gbogbo ìtẹ́ ẹ̀ tí ń já Ọ̀dẹ́kúnlé Ẹ̀pàfùrà ní ní pásítọ̀ ìjọ Comfort Life Mission kàkà kéwé àgbọ̀ndẹ iṣẹ́ yẹn ń lọ wájú sí ni yóò sì máa lọ wájú nìyẹn torí ìlérí Ọlọ́run ni ìwọ ni ronú kó pìwàdà torí àwọn ọmọ rẹ ìtọ́ ọba lérò ni ó ṣe jáwọ́ kúrò nínú iṣẹ́ burúkú àìmọye kọ́ńtẹ́ǹtì tó lè ṣe àìmọye nǹkan tó lè jẹ́wò tó lè máa ṣe tí yóò máa mú kí péèjì rẹ ó dàgbà láì ní nǹkan kan láì tàǹpà pẹ̀lú pásítọ̀ ìwà banijẹ́ ọjọ́ tó o bá dẹ́kun àti banijẹ́ bíbélì ni wọ́n bá ọ̀jẹ̀ kan lẹ̀ part 1 ní mọ̀kàn ní yá yín brain ni a sì fẹ́ bẹ̀rẹ̀ sí jáde fẹ́yìn blogger ẹ̀rí pé yín ò ní gbé torí pé ta ni yín àwọn tí wọ́n jáde ní 2000 tí wọ́n jáde
2005 wọ́n ti ra bí iṣó. Ó dá mi lójú pé gbogbo ẹ̀yin ẹlẹ́nu yìí ẹ padà ra bí iṣó náà ni. In the name of Jesus. Kò lè work torí kò work fún Jésù. Mo rí yín ná ẹ jẹ́ máa lọ bí iṣẹ́ mi. Ayé mà le o. Ayé yìí mà le o. Ayé mà le o. Ènìyàn. Olúwa ni mo kábàámọ̀ nítorí pé mo dá ènìyàn. Ọba tó dá ayé àti ọ̀run. Ó ní mo kábàámọ̀ pé mo dá ènìyàn. Arákùnrin tó ń gbọ́ mi yẹn. Arábìnrin tó ń gbọ́ mi. Tó bá ṣe é ṣe ni àwọn tó ń bá rìn. Tọ́lọ́run bá lè ṣe ọ lójú láti rí inú àwọn ohun tí àwọn ènìyàn tó ń bá rìn tán ní lọ́kàn sí ọ. Ó lè ṣe é ṣe kó má bá ènìyàn rìn mọ́. Ó lè ṣe é ṣe kó má bá ènìyàn gbé mọ́. Torí ènìyàn le. Olúwa ni mo kábàámọ̀ nítorí pé mo dá ènìyàn. Arákùnrin àti arábìnrin kí ló mú ọ̀rọ̀ yìí jáde? Òun náà ni lórí ọ̀rọ̀ prọfẹ̀tà lọ ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lórí social media báyìí. Ẹ wo bí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá ti ń ṣe pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ wọn. Ẹ̀ẹ́dẹ̀jọ́ kí ló dé bá ṣáyé le tó báyìí ni? Ẹ jọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ jáde kó gbéyàwó ẹ̀ síta kó gbé àwọn ọmọ rẹ̀ síta sórí social media ló ti fẹ́ yàwó ni àbí sórí social media ló ti bí àwọn ọmọ ni. Kí ló dé? Ṣé fámílì ìyàwó ṣé wọn lè fẹjọ́ sùn ìjọba kò níbi tán ti ń fi ẹjọ́ ènìyàn sùn ni? Tí wọ́n wá ọ̀nà láti wá ọ̀nà bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ti máa wá ọ̀nà láti pe ìránṣẹ́ Ọlọ́run prọfẹ̀tà lọ pé kan yọjú wá dẹ̀ wádìí pé kí ló ṣẹlẹ̀, ìyàwó yín dà, àwọn ọmọ dà, wá dẹ̀ ṣàlàyé fún wọn. Èwo ni onídàájọ́? Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń dájọ́ lórí social media, gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń ba arákùnrin lórúkọ jẹ́, ó dẹ̀ fi ara ẹ sí ipò yìí. Ọ̀pọ̀lọpọ̀ inú wọn ń bàjẹ́ ní fún ipò tí arákùnrin yẹn wà. Ẹni tọ́lọ́run bá dẹ̀ gbé sí ipò kan kò sẹ́ni tó lè jábọ́, kò sẹ́ni tó lè jábọ́ o. Ẹni tá a gbé sí ipò yẹn ni kó kíyèsára. Ẹ wá sórí social media ẹ gbọ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run sọ. Bàbá kan tí ẹ wà mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ báyìí mo dẹ̀ ń wò báyìí pé ó mà lágbára o, torí pé ẹ fẹ́ dìde. Ẹ wo bẹ́ẹ̀ tí ń ba ọmọlàkejì yín jẹ́, ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ba ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ yín jẹ́. Kí ló dé? Ènìyàn ní kẹ́ ẹ má sọ̀rọ̀, kẹ́ ẹ dákẹ́, pé Ọlọ́run ní kó má sọ nǹkan kan. Kẹ́ ènìyàn má dákẹ́, ẹnikẹ́ni má dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Síbẹ̀ náà ẹ sì jáde tán fiṣẹ́ rán tí ẹ bẹ́ẹ̀ tó lọ ń sọ nípa fámìlì rẹ̀. Èwo ló kan ti yín pẹ̀lú ẹ̀? Kí ló kan ti yín pẹ̀lú fámìlì rẹ̀? Ẹ ṣáà ń wọ́nà, ẹ fẹ́ dókè. Ẹni tọ́lọ́run ò bá gbé ga kò bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò bá gbé yín ga ẹ ò lè débi gíga. Ẹ jẹ́ tètè sọ fún yín, tẹ́ ẹ bá fi agídí àbí tẹ́ ẹ gba ọ̀nà èrú tẹ́ ẹ fi débẹ̀ máa jábọ́ gbẹ̀yìn ni, torí pé kì í ṣe nípa Ọlọ́run. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra, ẹ sọ fáwọn fámìlì ìyàwó kí wọ́n lọ, bẹ́ẹ̀ ni wọ́n lè gba lọ́ọ̀yà nítorí ọmọ wọn, wọ́n kàn pè wọ́n lẹ́jọ́. Wọ́n gbọ́dọ̀ yọjú, ó di dandan, pàápàá fún ipò tí wọ́n wà. Wọ́n á dẹ̀ wá síbẹ̀, wọ́n á béèrè lọ́wọ́ wọn, wọ́n á sọ gbogbo bí gbogbo nǹkan ṣe lọ. Tó bá jẹ́ pé nǹkan tó ṣe parí ni wọ́n á bá wọn parí ẹ̀. Gbogbo nǹkan á dẹ̀ lọ bó ṣe yẹ kó lọ. Wá sórí social media kó gbéyàwó ẹ̀ síta, kó káwọn ọmọ ẹ̀ síta. Ẹni tọ́lọ́run ò bá bà lórúkọ jẹ́ o, kò sẹ́ni tó lè bà lórúkọ jẹ́. Ó dà ògo yẹn tún máa tàn sí ni. Bẹ́ẹ̀ ni ògo yẹn tún máa búyọ sí ni. Ẹlẹ́ǹbàjẹ́ ni, ṣùgbọ́n ẹ̀ nímọ̀ pé ẹ tún ràn lọ́wọ́, ẹ tún ràn ògo yẹn lọ́wọ́ ni láti tàn káàkiri sí. Jésù tí wọ́n pa ṣèbọn rò pé àwọn pa ni àwọn fi ṣèkà ní láì mọ̀ wípé ohun tó wálé ayé wá ṣe gangan náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ṣé o gbogbo àmọ́ Kristi lónìí ni àwọn rò pé àwọn ti pa ni pé wọn ò gbọ́ nípa ẹ̀ mọ́, gbogbo ẹ ti lọ, àwọn ti mú kúrò ńlẹ̀. Ṣèbó onílé ni kò ń ṣorúkọ Jésù ẹ̀ la fi ń gbàdúrà lénìí. Ẹ kíyèsára gbogbo ẹ̀yin wòlíì èké tẹ́ kún orí social media. Bẹ́ẹ̀ ni ẹ kíyèsára, gẹ́gẹ́ bá a ti kọ́ náà pé ní ìgbà òpin ayé àwọn wòlíì èké yóò pọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wọn ti kún ta báyìí. Àgbo wọn náà ló kún lórí social media tán sọ̀sọ́kúsọ káàkiri. Bẹ́ẹ̀ ni torí pé wọ́n fẹ́ ga, wọ́n fẹ́ dókè. Ọlọ́run á ṣàánú yín o,
Ọlọ́run yóò ṣàánú yín o, ẹ kíyèsára o. Ohun tí Kristi fi rán wa, ẹ dojúkọ láti kéde ìrònúpìwàdà fún àwọn ènìyàn, láti sọ fún àwọn ènìyàn pé òpin ayé ti dé, pé a ti wà ní ìgbà òpin ayé. Èyí ò ká yín lára, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe fẹ́ já èèyàn bọ́lẹ̀ ń wá káàkiri, bẹ́ẹ̀ ṣe ń wá bẹ́ láti bàtọ̀ ọmọlàkejì jẹ́ lẹ́ ń wá káàkiri. Ẹ wá ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa tan ìyìn rere, ẹ wá ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa sọ nípa ìyìn rere Kristi. Ohun tán gbélé yín lọ́wọ́ ẹ̀ lépa rẹ̀, ẹ̀ ń lépa wọn ayé, ẹ̀ ń lépa ọsán ayé, ẹ̀ ń wá ipò, ẹ̀ ń wá owó ní ọ̀nà tí ò yẹ tó kúrò nínú Kristi. Ẹ ṣọ́ra gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ wà lábẹ́ ọ̀rọ̀ yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi share ẹ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà ráàánú gbà o, ẹ̀ rójú rere Ọlọ́run. Ayé ò ní lágbára, ọ̀tá ò ní lágbára lórí yín o. Mo gbàdúrà ẹ ò ní ṣubú fọ́mọ ẹlòmíràn dìde o. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Olúwa wa.